wọ́n tún ń pe kinní kan ní ètùtù a fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa lórí ẹ̀ kí ni nǹkan tí wọ́n ń pè ní ètùtù. ẹ ṣe olóòtú, ètùtù ló láyé, ayé ò lóró kan. Ètùtù ló láyé nítorí pé adé bá gbogbo nǹkan wọ̀nyí nílé ayé ni. Ìṣẹ̀ṣe dẹ̀nà ní àgbà, tá a bá ń tù ú á máa bà á máa yáyé. Ńgbà tá a bá ti kọ ètùtù sílẹ̀, ayé á di rúdurùdu, ayé wa ò ní di rúdurùdu. Ó nẹ́tọ̀ọ́ kéèyàn máa béèrè kó máa ṣètùtù káyé lè tù kó lè bà, ó nẹ́tọ̀ọ́. ẹ ṣeun. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. a fẹ́ kí ẹ ṣàlàyé fún wa oríṣiríṣi ètùtù tó wà. Oríṣiríṣi ètùtù ló wà. Ètùtù èmi wà tó jẹ́ ètùtù ìlú, ètùtù èmi wà tó jẹ́ ètùtù ara wa, ètùtù èmi wà tó jẹ́ pé ètùtù bóyá à ń ṣiṣẹ́ kan o tàbí à ń rìn lọ́nà kan o tàbá fẹ́ gbégbésẹ̀ kan o, mo fẹ́ travel out ni o, mo fẹ́ ṣe gbá ni o, mo fẹ́ ṣàwo ni o, tó bá lọ ṣèwádìí ara ẹ̀ wọ́n lè sọ fún un láti bẹ̀ pé àfi kó o ṣètùtù báyìí kí gbogbo nǹkan wọ̀nyí kó tó gún régé kó tó tò síbi tí o bá fẹ́. Ètùtù yẹn lọ ní oríṣiríṣi. Ètùtù ìdílé wà tó máa sọ fẹ́ lòmíì pé ogun ìdílé ló ń jà ẹ́ o, ètùtù báyìí ló gbọ́dọ̀ ṣe o kógun ìdílé yìí o kó lè fi ká o kọ́nà ẹ lè rojú o. Ẹlòmíì ètùtù náà ni kó ṣe o kó lè rọ́kọ fẹ́ o. Ẹlòmíì ètùtù náà ni kó ṣe o kó lè ríyàwó fẹ́ o. Ẹlòmíì ètùtù ni kó ṣe o lórí okòwò ẹyí o kó lè lọ gerege o. Ìdáwọ́lé ẹyí ètùtù ni kó ṣe o. Ètùtù lọ lóríṣiríṣi. Nínú ètùtù náà ni kéèyàn ṣe sàárà fún bàbá ẹ̀ tàbí ìyá ẹ̀, òkú ọ̀run ẹ̀ tó ti kú, ó ṣètùtù fún ni. Ara ètùtù náà ni gbogbo àwọn wọ̀nyí. Ńgbà tá a bá ti ń ṣe gbogbo àwọn wọ̀nyí, gbogbo nǹkan wa á máa tòrò, á máa tùbà, á máa túṣẹ́. ẹ ṣe ẹ rí i pé ọ̀rọ̀ ètùtù tá à ń sọ yìí tá à ń mẹ́nu báyìí tá a la fi ń tòlù tìlù fi ń tù tá a tún fi ń to àgọ́ ara wa náà tí gbogbo ẹ̀ fi ń rọ̀ wá lọ́rùn. Tẹ́ bá wá yí òde òní nísìn nǹkan ò fẹ́ dàbí tàtijọ́ mọ́ torí ẹlòmíì tán bá gbé ètùtù gan á ní wọn gbọ́dọ̀ gbé síbì kan wọn gbọ́dọ̀ ṣe kinní kan. Ṣé irú nǹkan yìí kí lẹ rò pé ó lè máa fà ní àsìkò tá a wà yìí torí kò lè jẹ́ bẹ́ẹ̀ mi ṣe ń wò ṣé yóò máa rọrùn fún yàn láì tún máa ṣe ètùtù báyìí. Ẹ ṣe olóòtú, ó gbọ́dọ̀ rọrùn fún wa láti ṣe nítorí ohun tá a bá láyé ni. Tí ó bá fi wáyé pé ètùtù ò ṣeé ṣe nínú ìlú kan, olórí ìlú yẹn ni ò gbà. Irú inú ìlú bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rí kì í rójú kì í ráyè. Irú inú ìlú bẹ́ẹ̀ kì í tòrò. Àfi dandan ká ṣe. Àwọn èèyàn dẹ̀kẹ̀rẹ́ tó máa ń sọ pé wọ́n gbé ètùtù sóríta kan, àwọn ò lè gbàbẹ̀. Ohun tó gbé síbẹ̀ wọ́n máa ń yànnàná ẹ̀ ni. A máa ń yà á sọ́tọ̀ báyìí pé ohun tá a gbé sílẹ̀ yìí o kò gbọ́dọ̀ pa lágbájá lára, kò gbọ́dọ̀ pa lágbájá lára o. Àwọn tó ní ètùtù wọ́n máa ń mú nǹkan wọn kì í ṣe ti ẹni tó ń kọjá lọ. Kò ń ṣe ohun tó ẹni tó ń kọjá lọ rárá. Ohun tó ń ṣe ládùúrà síbẹ̀, ibi tó ń ran níṣẹ́ sí, ó dàbí ìgbà tá a kọ lẹ́tà tá a lọ post ẹ̀ ni. Ibi tá a bá ní kí lẹ́tà yẹn lọ, ibẹ̀ ló ń lọ. Kì í ṣe pé ohun tó ń gbé kalẹ̀ yẹn Síkírá ti kọjá. Mo lè gbé ètùtù kalẹ̀ sí inú àárín ọ̀dẹ̀ inú ilé mi. Àwọn ọmọ mi máa lọ, wọ́n máa bọ̀, kò dẹ̀ sí ohun tó máa ṣèdílé mi. Àwa sì máa ní lárí àá máa ṣoríire. Nítorí eruku ètùtù yẹn jọ mi tó bá kọlu ẹlòmíì. Bóyá ní kó lówó ni o. Ìwọ tó kọjá sásìkò yẹn, ìwọ náà ti jàǹfààní inú ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nígbà tó bá ti sọ pé ẹbọ ẹlẹ́bọ padà lẹ́yìn mi, ó ti ní kí gbogbo oore yẹn tán ní kó tíwọ náà fẹ́ gba àǹfààní ẹ̀, ó ti ní kó kúò lẹ́yìn ẹ̀ nìyẹn, ó ti parí nìyẹn. Àìdẹ̀ lè sọ ibi tí èèyàn ń rìn sí tó fi ń ṣoríire títí ẹ̀. Torí fákan ló ní mo wọlé dé bí ọmọ oníhun, èmi kì í ṣọ́ ọmọ oníhun, ìrìn àsìkò mọ́ rìn lẹ́sẹ̀. Èèyàn máa ń rìnrìn àsìkò lẹ́sẹ̀ ńjọ́ mi. So gbogbo ẹbọ tán bá gbé sóríta kọ́ ni ó jẹ́ ẹbọ búburú. Ànírà rìn fẹsẹ̀ sí. Èyí tó bá máa pa wá àwọn ò ní rìn débẹ̀ o tọmọtọmọ o. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Ìyá wa, ìbéèrè tí mo tún fẹ́ béèrè lórí ọ̀rọ̀ ètùtù yìí ò ní pé a máa ń rí àwọn èèyàn kan tí wọ́n bá rí tí wọ́n gbé ètùtù sí oríta ní tí ó kàn wọ́n lọ́wọ́ tí ó kàn wọ́n lẹ́sẹ̀, wọ́n lè bọ́ bẹ́ẹ̀, ẹlòmíà tọ́ sí, ẹlòmíà ṣépè sí pé ẹbọ tán gbé síbẹ̀ yìí ò ní gbà. Kí ni ewu tó wà níbẹ̀ fún ẹni tó bá ń ṣe irú nǹkan báyìí? Olóòtú, ewu ńlá gidi ni o. Ó ní ewu gidigidi gan. Because ohun tó ṣe kalẹ̀ yìí wọn ò gbé sórí ẹnì kankan. Oríta ni ilé ẹbọ. The more tán bá ti gbé wá sí
ẹnu ọ̀nà ilé ènìyàn tán gbé sínú ilé ẹ̀ tán wá fi disturb ẹ tó kàn bẹ́ bọ lóríta tó lọ ń tọ̀ sí tàbí tó lọ ń ṣe ìwọ̀sí sí àwọn tán gbé oúnjẹ yẹn sílẹ̀ fún síbẹ̀ ó di dandan káwọn náà ṣèwọ̀sí sáyé ó ń tọ̀ nítorí pé kí ni nǹkan tán gbé sí títì yẹn wọn ò torí ẹ gbé síbẹ̀ wọn ò torí ọmọ ẹ gbé síbẹ̀ wọn ò torí ẹbí ẹ gbé síbẹ̀ àwọn èèyàn kan náà ló wá pé kórìíta wọn kó dáa káyé tàwọn kó dáa kí nǹkan àwọn kó tòrò làwọn náà fún àwọn tó yẹ lóúnjẹ yẹn náà fún wọn lóúnjẹ yẹn tí wọ́n bọ́ síbẹ̀ tó lọ ṣèwọ̀sí sí ìwọ̀sí tó ṣe sí yẹn wọ́n máa dá ìwọ̀sí ẹ̀ padà fún ó léwu gidi gan tàbá rẹ́nikẹ́ni tó ń ṣe bẹ́ẹ̀ kán jáwọ́ ìgbàgbọ́ tàbí ẹ̀sìn mùsùlùmí kò ní ká máa ṣe gbogbo eléyìí ìgbàgbọ́ ń ṣe ètùtù ìmàlẹ́ ń ṣe ètùtù kò sí ẹni tí ò lè ṣe ètùtù torí kó tùbà kó tùṣẹ́ láyé ẹni tó bá ń ṣerú eléyìí ó léwu gidi gan kò tọ́ súnà kò tọ́ súnà àbíbá rẹ kò lẹ́tọ̀ọ́ mi gbọ́ Yorùbá ni ẹ má bínú o. Àṣà Yorùbá TV ètò tó gbàṣà Yorùbá lárugẹ.